kí gbogbo wa pé a kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé, ọ̀pọ̀lọpọ̀ ọdún la ó ṣe lókè èèpẹ̀. tó mo kí gbogbo wa pé a kú àmójúbọ̀ ọdún 2024, ọdún tá a ti ń fojú sọ́nà fún tipẹ́ ni, ọdún tá a ti ń retí, ọdún 2024, ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìgbéga ni ó jẹ́ fẹ́mi àtiwọ láṣẹ ti tèdùmàrè. ǹjẹ́ lọ́jọ́ ti tòní a fi kalẹ̀ sórí ìkànnì OJB TV níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ọgbọ́n ọlọ́gbọ́n. ọgbọ́n ọlọ́gbọ́n òun lètò lórí ìkànnì OJB TV Yorùbá. ǹjẹ́ ìwọ ọ̀rẹ́ mi, mo kí ọ pé a kú ọdún o, a kú ìyèdún, èmi àti ẹ tó rọ́dún 2024 yìí àjọ padà rí tó àjọ padà rẹ́yìn rẹ̀ ni láṣẹ tèdùmàrè, tààtùn mójú wa tààtùn wọ 2025 lọ́lá aláwòrán lókè èèpẹ̀. kínní kan ni mo ti fi ń tó gbogbo wa létí, ṣé Yorùbá ní ọjọ́ tá a ò dá òun nìkan ni kì í pé, tá a bá ti dájọ́ ó di dandan kó pé ni. a ti dáṣẹ̀ wọ ọdún 2024 báyìí pẹ̀lẹ́mi àtiwọ. mo ń fi kínní kan sọ fún yín pé ó kùjọ́ márùn-ún lénìí, èní lọ́jọ́ kẹta tí a bẹ̀rẹ̀ àkànṣe ètò léyìí tá a pè ní Ademeto and his friend. abala ètò Ademeto and his friend yóò máa wáyé lórí gbogbo ètò tí mo bá ń tọ́kùn rẹ̀ pẹ̀lú àṣẹ tèdùmàrè ní gbogbo ọjọ́ yòówù tẹ́ ẹ bá ti rí mi lórí ìkànnì. a fàbala kan lẹ̀ léyìí tí a fi mọ́ yànnàná ìrìn àjò Ademeto títí tá a fi dáṣẹ̀ wọ ọdún 2024 tá a wà yìí. kí làwọn nǹkan tá a ti gbé ṣe, níbo là ń rè, ibo là ti ń bọ̀, báwo la ṣe rìn gan-an. gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu mi fún ètò kan tá a fi sọrí àyájọ́ ọjọ́ ìbí Ademeto. kódà yóò padà forí sọ ọjọ́ tí a bẹ̀rẹ̀ ètò lórí ìkànnì OJB TV. gbogbo nǹkan wọ̀nyí lẹ́ẹ̀padà mọ̀ lẹ́ẹ̀padà gbọ́. ǹjẹ́ a ṣe pápá lẹ́nìí, ká ṣe kánkànkan léyìí tí olè ń wúre kó tó lọ sóko ìwá nǹkan jẹ. mò ń bọ̀, mi ò tí ì dé. kí ni nǹkan tá a fẹ́ jọ gbéyẹ̀wò lẹ́nìí bá a ṣe sọdún tuntun 2024 lọ́wọ́? ǹjẹ́ ìwọ ọ̀rẹ́ mi, àtúnṣe ní nǹkan tá a jọ gbéyẹ̀wò. kí làtúnṣe tó o ti ṣe sí kùdìẹ̀kudiẹ tí ó débọ̀ lọ́dún 2023 tá a ti fi kọjá sẹ́yìn yìí? ǹjẹ́ o rántí? ǹjẹ́ o lákọsílẹ̀ bí? àbáwọn kan tiẹ̀ sọ fún ọ pé ibi tó o kù sí rèé lọ́dún tó kọjá? bóyá wo náà ló tiẹ̀ wá sọnù fún rẹ pé a kì í dáa ká mọ́ kù síbì kan o, ibi tí mo kù sí lọ́dún 2023 òun rèé. àbí àwọn nǹkan kan ló tiẹ̀ ti béèrè lọ́wọ́ Olódùmarè ọba ní gẹ́rẹ́tà ọdún 2023 ọba òkè òwà tí ì ṣetán fún ọ bí? mọ̀ pé elétò lọ́lọ́run yóò kúkú ṣe é, ìwọ ló rìn bó ṣe yẹ kó o rìn. gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń gbé yẹ̀wò táàjọ mọ̀ gbára wa nímọ̀ràn lé lórí àkótó ètò ọgbọ́n ọlọ́gbọ́n pẹ̀lú Ademeto ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́. ọmọ òṣònú ilé ògbà lọ
ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ni mí ọmọ òye tẹ́bí àrídìí ògo ológun ọ̀kàkà mójóbi mi yangiyangi mo má dé gborí mo móye ilé bàbá mi jẹ Olalekan Akanji ìkọ́ ọmọ bàbá ń jèrò Ògbómọ̀ṣọ́. ìjà ìwọ ọ̀rẹ́ mi báwo ló ṣe lọ́dún tó kọjá sí kí ni nǹkan tó kù díẹ̀ káàtó fún ọ kí ni nǹkan tó o fẹ́ mọ́dún tó o fẹ́ fi ṣe. yóò bá a máa sọ̀rọ̀ kan wà ní ọ̀wọ́ ẹni báyìí la fi tún wà rẹ̀ ní í ṣe. ǹjẹ́ ìwà wo ló kù díẹ̀ káàtó tó fi ọdún 2023 wù léyìí tí kò pé ọ. ǹjẹ́ àsìkò rẹ láti fọwọ́ ara rẹ kó o fi tún wà ara rẹ ṣe bí ṣé ẹni tí ń lọ sóko bó bá bùrìbùrì tó dóko ọ̀tán tó wá rántí pé òun ò má dá òun ò gbọ́kọ́ dání ẹ sọ fún mi kí ni tó lọ ṣe lóko eré ló lọ ṣe ṣùgbọ́n kó má bàa dàbí pé ìwọ náà tó fẹ́ fọdún 2024 yìí ṣeré bí kí ni nǹkan tó o ti fọdún yìí tó o fi ṣàkọmọ̀ náà rẹ̀ ìwọ náà lè ṣe é ó lè gbòó wọ nǹkan tó o ti ṣe lọ́dún tó kọjá tó kù díẹ̀ káàtó yọkù fi kún kó o sì wá wò ibi tó o kù déédéé sí kó o fi ṣe gbèdéke àtàtẹ̀gùn tó o fẹ́ mú fi rìnrìn àjò ọdún 2024 lè ta àti dẹ́sẹ̀ wọnú rẹ̀ yìí. ǹjẹ́ ìwọ ọ̀rẹ́ mi ọwọ́ ara ẹni báyìí la fi ń tún ìwà ara ẹni ṣe. bá a bá ní kó lè ò mọ́jà ni tá a wá ń ṣílẹ̀kùn lẹ̀ tá à ń fi ẹrù wa tàfàlà ẹ̀jọ́ ìgbà wo ló lè ò ní jó nílé ṣùgbọ́n nígbà tá a bá ń pètèpèrò wípé kó lè mọ́jà wá táwa náà wá ń ṣiṣẹ́ ẹ̀tọ́ bóyá àwọn nǹkan tá a ní òun la fi sí pamọ́ òun la wá mú ibi tó yẹ ká ṣe lọ́jọ́ sí tá a sì dẹ́kun ibẹ̀ tá a gbé tì ó lè òní lè ráyè ṣe bí ẹ̀yìn tó bá wà ń ta kì í mọ tó ń ṣẹlẹ̀ inú ilé bí ò bá wá sí onílé tí ó gbàbọ̀dè kò yẹ ká fọ́jú kó mọ sàárè àbùké bẹ́ẹ̀ ni báwọn bàbá ńlá wa bí wọ́n ṣe ń wí rèé ẹ jẹ́ ká fọwọ́ ara wa ká fi tún wà ara wa ṣe lọ́dún 2024 tá a wà yìí àbámọ̀ ò ní jẹ́ tèmi àti rẹ o láṣẹ tèdùmàrè. ǹjẹ́ mò ń bọ̀ Aṣiwaju yín rèé. tó dáa ni pé bá a bá ti ń fọwọ́ ara wa tá a fi ń túwọ̀ ara wa ṣe fọlọ́run tẹ̀lé wọ́n gbé tọ́lọ́run ti sẹ́gbẹ̀ẹ́ kan torí à ń gbàdúrà náà kò ì tí ì gbà á ń bọ̀sibọ̀sí ti tèpè ṣùgbọ́n máa wá rántí pé gbogbo nǹkan tá à ń ṣe bọ́bá òkè ò bá ti wá lọ́wọ́ sí asán nínú asán ni jẹ́ kí Olódùmarè jẹ́ kó mọ̀ pé òfin tó ń síwájú lọ́dún 2024 yìí gbìyànjú súnmọ́ lọ́run ọba rẹ̀ máa pè lọ́sàn-án máa pè lóru lára àgbìyànjú àfọwọ́ ara ẹni tó wà ara ẹni ṣe rèé ìwọ bàbá lọ́jà ìwọ ìyálájẹ́ tó gbé ọjà kalẹ̀ ó rojú kókó ń di ọjà rẹ ò wá sọ pé ò tà àbáwọn kan ló tiẹ̀ ṣèèṣì wá nájà kan lọ́dọ̀ rẹ léyìí tí wọn ò mọ bó ṣe jẹ́ kàkà kó o sọ̀rọ̀ ajé èébú òun ló ń bú wọn o ọwọ́ ara ẹni la fi ń túwọ̀n ara ẹni ṣe bó o bá ẹ tó rajà ẹ tó déwájú rẹ lẹ́nìí tó nájà tí yóò rà bó o bá fòyàyà tó o fi tì í yóò padà wà bẹ́ẹ̀ rajà lọ́jọ́ ọjọ́ míì ìgbìyànjú ó ní ṣe déédéé ohun gbogbo wa bá a bá ti ń gbìyànjú tá à ń fi tọba òkè tá a fi ń síwájú gbogbo tá à ń dáwọ́lé bẹ́ẹ̀ ni ó mọ̀ yọrí sí rere. ǹjẹ́ Ademeto mò ń bọ̀ yóò tí ì dé.
jẹ́ baálé ilé, jọ̀ọ́ kí ni nǹkan tó o ṣe láṣìṣe nínú ìdílé rẹ lọ́dún tó kọjá? Kí ni nǹkan tó o ṣe léyìí tó jẹ́ pé o mọ̀ pé ó kù díẹ̀ káàtó? Yá ṣàtúnṣe rẹ kó o tètè fọwọ́ rẹ kó o fi tún wà ara rẹ ṣe bí ìwọ ìyáálé ilé. Máa ronú o, ṣé baálé rẹ ò jọ ẹ́ lójú bí? Nǹkan kan ló ṣe kó kù díẹ̀ káàtó, kò tiẹ̀ wá mọ̀ ọ́n ṣe rárá ni. Ijó tí ò bá ti fún yín kọ́, kò tiẹ̀ ní kankan tó ṣe rí. Tó ọ̀rọ̀ kù sí ọ lọ́wọ́ o, kó o tètè ya pe àárọ̀ àtọ̀dọ̀fin inú rẹ lọ́dún 2024 yìí. Tètè fọwọ́ ara ẹ kó o fi tún wà ara rẹ ṣe, kó o lè nílọ síwájú ní o, kó o sì lè bá àjèrè ọmọ. Ǹjẹ́ a kì í wí tán, ó tán lẹ́nu, ó sì kù síkùn. Aṣiwaju Olalekan Akanji ìkọ́ ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Agbe mi ṣe tán agbérelé o, àlùkò mi ṣe tán ròde ìkósùn, lékèlékè mi ṣe tán ròde ìkẹfùn níní. Aṣiwaju Olalekan Akanji ìkọ́ ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mo ń lọ lọ́jọ́ tòní o, kí n lè bá a padà wá lórí apá kejì ètò tá à ń bá bọ̀ yìí. Ká sọ pé ká fọwọ́ ara wa ká fi tún wà ara wa ṣe. Tó ire o, ire báyìí lójú owó rí, ire tójú owó rí, ojú èmi àti ẹ kò ní rí bí láṣẹ Èdùmàrè. Oòduà ó pè yín o.